Aláròyé máa wí o. irú kí leléyìí agbébọn jí oníròyìn méjì gbé pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ wọn. àwọn oníròyìn méjì kan ọ̀gbẹ́ni abdulgafar alábẹ́lẹ́wé tó ń kọ̀ròyìn fún ìwé ìròyìn The Nation àti akẹgbẹ́ rẹ̀ abdulrahim audu ti kó sákòlò àwọn ajínigbé lálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹfà oṣù keje ọdún 2024 yìí. bẹ́ẹ̀ làwọn jàǹdùkú náà tún jí ìyàwó àtàwọn ọmọ àwọn méjèèjì wọgbó pẹ̀lú wọn. aláròyé gbọ́ pé àdúgbò Danhono 2 lágbègbè Millennium City èyí tó wà níjọba ìbílẹ̀ Shikun nípínlẹ̀ Kaduna táwọn ìdílé méjèèjì yìí ń gbé níṣẹ̀lẹ̀ náà ti wáyé. alábẹ́lẹ́wé tún ni alága ẹgbẹ́ àwọn oníròyìn ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna ìyẹn Correspondent Chapel Nigerian Union of Journalists Kaduna State Council. mọ̀lẹ́bí ọ̀kan nínú àwọn oníròyìn ọ̀hún ọ̀gbẹ́ni Taofeek Ọláyẹmí tó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn ṣàlàyé pé nǹkan bíi aago 10:00 alẹ́ táwọn aráàlú ti ń sùn lábẹ́ òrùlé kó wá ni àwọn jàǹdùkú ajínigbé náà ti ya bo àdúgbò ọ̀hún nínú òkùnkùn bírímù wọ́n ṣínà ìbọn bolẹ̀ èyí tó da jìnnìjìnnì sọ́kàn tó nílé tàlejò tààrà sí ni wọ́n lọ sílé àwọn oníròyìn yìí. ó jọ pé ilé kan náà ni wọ́n jọ ń gbé ni wọ́n bá bẹ̀rẹ̀ sí dà wọ́n ríboríbo. ọláyẹmí ní wọ́n jí alábẹ́lẹ́wé àti ìyàwó rẹ̀ pẹ̀lú ọmọ méjì tó bí bẹ́ẹ̀ ni wọ́n jí audu ìyàwó rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ara obìnrin náà kò yá rárá àmọ́ wọ́n yọ̀ǹda ọmọbìnrin rẹ̀ kékeré látàrí bí wọ́n ṣe rí i pé àìsàn ń ṣe ọmọ náà gidi òun ni wọ́n bá kó àwọn márààrún wọ igbó kìjikìji lọ. ọláyẹmí ní níṣe làwọn ajínigbé náà fìbọn fọ́ ilẹ̀kùn fèrèsé bẹ́ẹ̀ ni wọ́n fo fẹ́ǹsì wọlé. abdulgafar ni wọ́n kọ́kọ́ mú ní pàpàǹkókó wọ́n mú ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àti ọmọbìnrin kan tó ń gbé pẹ̀lú wọn àmọ́ nígbà tó yá wọ́n ní kí ọmọbìnrin náà àti ọ̀kan nínú àwọn ọmọ mẹ́ta náà padà wọ́n yọ̀ǹda wọn. ọláyẹmí tóun náà jẹ́ alámúlétì àwọn mọ̀lẹ́bí yìí sọ pé orí bẹ́ẹ̀dì ni wọ́n ti lọ ká tọkọtaya mọ́ pẹ̀lú àwọn ọmọ wọn láti jí wọn gbé. lẹ́yìn tí wọ́n ti lọ tán làwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ sáré dé tí wọ́n fi ń yìnbọn sókè gbàùgbàù. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ASP Mansour Hasan náà ti fìdí ìṣẹ̀lẹ̀ aburú yìí múlẹ̀ pẹ̀lú àfikún pé àwọn agbófinró gbogbo ti fọ́nká sínú igbó agbègbè náà láti dóòlà ẹ̀mí àwọn èèyàn tí wọ́n jí gbé yìí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV.